Dédé àsìkò gbogbo ibi tẹ́ ti gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, àṣẹ ńlọba fún àánú ńlá láti arígbà àti orí ọ̀fẹ́ tí ó tayọ láti tún rí ọjọ́ àbámẹ́ta kejì nínú oṣù kẹfà. Àṣẹ ńlọba nítorí gbogbo àbá rere tí a ní fún ayé wa tó sì jẹ́ ìbámu pẹ̀lú èrò ọkàn ti ẹ̀yin Ọlọ́run ni ẹ̀yin Olúwa yóò mú wá sí ìmúṣẹ ní orúkọ Jésù. Àti wípé ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé àmùrè òtítọ́, àmùrè òtítọ́. Àmú àkọ́sórí wa nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 14. Ẹ dúró nítorí náà lẹ́yìn tí ẹ ti fi àmùrè òtítọ́ di ẹ̀gbẹ́ yín, tí ẹ sì ti di ìgbàyà òdodo nì mọ́ra. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Éfésù bákan náà orí 6 ẹsẹ̀ 10 dé 17. Lákòótán ará mi, ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀, kí ẹ̀yin kí ó lè kọ ojú ìjà sí àrékérekè èṣù. Nítorí kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jà ìjàkadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ojú ọ̀run. Nítorí náà ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀, kí ẹ̀yin kí ó lè dúró tiiri sí ọjọ́ ibi. Nígbà tí ẹ̀yin bá ti ṣe ohun gbogbo tán, tí ẹ sì dúró, ẹ dúró nítorí náà lẹ́yìn tí ẹ ti fi àmùrè òtítọ́ di ẹ̀gbẹ́ yín, tí ẹ sì ti di ìgbàyà òdodo nì mọ́ra, tí ẹ sì ti fi ìmúra ìyìn rere àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà. Lékè gbogbo rẹ̀ ẹ mú àpáta ìgbàgbọ́. Nípa èyí ẹ ò lè máa fi paná gbogbo ọfà iná ẹni ibi nì, kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti idà ẹ̀mí tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́yẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbóhun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ní àwọn ọjọ́ díẹ̀ sí ìsinsìnyí, màá fẹ́ láti jíròrò lórí ìwúlò gbogbo ìhámọ́ra Ọlọ́run tí a kọ sílẹ̀ nínú ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 10 dé 17. Àkọ́kọ́ nínú ìhámọ́ra tí a dárúkọ ni àmùrè òtítọ́, nítorí òun ni ó ṣe pàtàkì jù. Ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ 17 sọ fún wa pé òtítọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run o, Jésù Kristi ni òtítọ́. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6. Ó yẹ kí o sọ òtítọ́ kó o so mọ́ ìbàrá ìdí rẹ, kí o sì jẹ́ kí ó di gbogbo ohun mìíràn tí o wọ̀ mú àti ohun tí o ní. Àwọn tí ó ń gbé nípa òtítọ́ máa ń borí ogun ayé, nítorí òtítọ́ jẹ́ kí ó má ṣeé ṣe fún wọn láti di ẹni ìgbèkùn ohunkóhun tí ìkẹkùn Sátánì lè mú wá sínú ayé wọn. Ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22. Òtítọ́ náà yóò fún ọ ní ojú ìwòye tó kọjá ti ayé yìí o. Ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 100. Ìdí nìyí tí ó fi yẹ kí o gbé ayé rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí o bá ṣe èyí, gbogbo ènìyàn yóò rí ọ bí ọlọ́gbọ́n, nítorí ìwọ yóò tayọ nínú gbogbo ohun tí o bá ń ṣe. Ìwọ yóò sì lékè gbogbo àwọn akẹgbẹ́ rẹ tí kò mọ òtítọ́. Èṣù ní baba èké o. Ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 24. Yóò sì gbìyànjú láti purọ́ fún ọ, kí ó sì lo òtítọ́ ní ìgbà gbogbo ìgbà. Ìdí nìyí tí o fi gbọ́dọ̀ mọ òtítọ́, kí o má bàa ṣubú sínú àrékérekè rẹ̀. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí 3 ẹsẹ̀ 5, ó dábàá fún Éfà pé kò tí ì dàbí Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ pé Jẹ́nẹ́sísì orí 1 ẹsẹ̀ 27 sọ pé a dá a ní àwòrán rẹ̀ àti gẹ́gẹ́ bí ìrí rẹ̀. Éfà jẹ èso tí kò yẹ kí ó jẹ nítorí kò mọ òtítọ́ dáadáa. Nínú ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 3, Èṣù sọ fún Jésù pé kí ó sọ òkúta di àkàrà tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run ni lóòótọ́. Ṣùgbọ́n Jésù ó gbé ìró rẹ̀ gbọ́. Jésù ò gba irọ́ rẹ̀ gbọ́ o, nítorí ó dá Jésù lójú pé òun ni ọmọ Ọlọ́run ní tòótọ́. Tí o kò bá mọ òtítọ́ dáadáa, Èṣù yóò tàn ọ́ jẹ. Ní kété tí ó bá sì ti ṣe bẹ́ẹ̀, àmùrè òtítọ́ rẹ, èyí tí ó di gbogbo ìhámọ́ra rẹ yòókù mú, yóò lọ o, èyí tí yóò mú kí o ṣí sílẹ̀ fún ìkọlù àwọn ọ̀tá.
má retí pé èṣù yóò tọ̀ ọ́ wá o pẹ̀lú aṣọ dúdú. Má ṣe ìrètí wípé tí èṣù bá ń bọ̀ lọ́dọ̀ rẹ aṣọ dúdú ló máa wọ̀ àti pé tó bá ń bọ̀ yóò ní ìwo ní orí rẹ̀. Irọ́ ni o. Ní ìgbà mìíràn ó máa ń fi ara hàn bí áńgẹ́lì ìmọ́lẹ̀. Ìwé Kọ́ríńtì kejì orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹrìnlá. Ó lè sọ fún ọ pé oore ọ̀fẹ́ Ọlọ́run tó bo ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀ àti pé o lè túbọ̀ máa dẹ́ṣẹ̀ lọ kí o sì tún lọ sí ọ̀run rere. Ó lè sọ àwọn ìdí tó jọjú fún ọ pé kò sí Ọlọ́run tàbí pé ìkà ni Ọlọ́run àti pé kò fẹ́ràn rẹ. Irọ́ ni gbogbo wọ̀nyí tí èṣù máa ń lò láti gba àmùrè òtítọ́ lára àwọn ènìyàn kúrò. Má gbà fún àrékérekè rẹ o. Kókó ọ̀rọ̀ òtítọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run o. Ohunkóhun lẹ́yìn rẹ̀ irọ́ ni. Má gbà fún Sátánì. Má gba irọ́ Sátánì. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti mọ òtítọ́ kí n mọ òtítọ́ kó sọ mí di òmìnira. Irọ́ Sátánì má jẹ́ kí n gbà wọlé. Ṣàánú fún mi kí n lè mọ̀ ní gbogbo ìgbà tí Sátánì bá ń gbé irọ́ bọ̀ lọ́dọ̀ mi. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti tètè dámọ̀ kí n má bàa ṣubú sínú àrékérekè Sátánì. Olúwa yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ like, kẹ́dẹ̀ máa comment nípa kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.